òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ ní sáà máa sùn ẹ̀ka jáde lọ òun tún ẹfẹ̀. ogun ọmọ tó nígbà tó fẹ́ gbé ogun ọ̀dọ́ kí ló ṣẹlẹ̀. nígbà tí ilé òkun ọlọ́wọ́ fọ̀wọ̀ tí ó kú ọjọ́ ọmọ Olúdípẹ̀ ìyẹn wà ní exile ní Gbóṣùgbẹ̀ Ìgbóṣùgbẹ̀ torí ìjà wà láàrin wọn àti ẹ̀gbọ́n ẹ̀ ilé òkun tó ń pè ní Adédípẹ̀ òun jẹ́ Olúdípẹ̀ nígbà tí wọ́n gbọ́ pé ó kú wọ́n wá sọ fún ní exile ní Gbóṣùgbẹ̀ tó wà pé ẹ̀gbọ́n ẹ̀ kú ó wá sọ fún wọn pé òun ní jẹ́ kẹ́gbọ́n òun dí ọ̀run síwájú òun báwọn jọ máa dí ọ̀run lénìí ni pé ẹ̀yin alájẹ̀bú Ọ̀wọ̀ tóun bá jẹ̀bi ẹ̀gbọ́n òun bóun ṣe fẹ́ bá ẹ̀gbọ́n òun léde ọ̀run kó má rojọ́ síwájú òun lójú ẹlẹ́dọ̀ Elédùmarè pé òjò àárọ̀ lásán tó bá jẹ́ pé ẹ̀gbọ́n òun ló jẹ̀bi òun òjò àárọ̀ ẹ̀fún ajáde wọ́n pè ní yìnyín a máa jáde lójú ọ̀run ọjọ́ ọmọ Olúdípẹ̀ ó wá wọlé ó lọ òjò wá bẹ̀rẹ̀ ẹ̀fún bẹ̀ sí jáde táwọn pè ní yìnyín wọ́n bẹ̀ sí wọn kì í pé ọmọ ajá má jẹ̀bi ló kò jẹ̀bi ẹ̀gbọ́n ẹ̀ lẹ́yìn ìgbà tó wá parí sísin ọjọ́ ọmọ àti ọlọ́wọ̀ tán Orímọládé ọmọ ẹ̀ tó ń pè ní Hágáyè ó wá sọ sí di bàbá ẹ̀ ọjọ́ ọmọ Òdùdú ó wà lẹ́zà ẹ̀ ó fara ẹ̀ ó sọ sí di bàbá ẹ̀ wọ́n wá fi Orímọládé ó wà ní pẹ̀bí táwọn pè lára Hágáyè ọjọ́ ọmọ Òdùdú wá ránṣẹ́ sí Adúlójú Ìkàrẹ́ torí jagunjagun ládúlójú Ìkàrẹ́ Adúlójú Ìkàrẹ́ pé kó wá bá wọn fogun jẹ̀lú Ọ̀wọ̀ pé bàbá wọn ò jẹ̀bi wọn fẹ́ gbẹ̀san Adúlójú Ìkàrẹ́ wá sọ pé Orímọládé tó ń fi jọba síbẹ̀ yìí pé ọ̀rẹ́ òun ni òun lè kógun wá sí ìlú Ọ̀wọ̀ ọjọ́ ọmọ Òdùdú wá ránṣẹ́ sí Ògèdèngbé Ìjẹ̀ṣà kó wá bá wọn fogun jẹ̀lú Ọ̀wọ̀ Ògèdèngbé Ìjẹ̀ṣà wá bèèrè lọ́wọ́ ẹ̀ pé kí nìdí ló wá ṣàlàyé pé bàbá òun náà ní kó wá jẹ Ọlọ́wọ̀ tí bàbá òun sọ pé tí wọ́n bá jọba ṣé ẹ̀gbọ́n wọn máa dọ̀bálẹ̀ fóun ní kẹ́gbọ́n kó jọba pé gbà tí Ọlọ́wọ̀ Àjàká tó fẹ́ pa pé bàbá òun náà ló yẹ escape ẹ̀ pé láì ìgbà tí Eléòkun jọba tán tí gbogbo àwọn àjẹ́ ìlú Ọ̀wọ̀ tán lọ gbójú Ọlọ́wọ̀ ní Gbẹ́kún nítòsí Èmùrè tí ò ríran wọn tán fọ́jú ẹ̀ pé bàbá àwọn Olúdípẹ̀ yìí ló lọ bá Olújogun pé báwo lòun ṣe máa rójú ẹ̀gbọ́n òun tí yẹn sọ pé kó máa lọ sọ́nà Ojúgbérè pé kò ṣẹbọ kò sí nǹkan máa lọ sọ́nà Ojúgbérè pé a rójú ẹ̀gbọ́n ẹ̀ tó fi rójú ẹ̀gbọ́n ẹ̀ tí ojú ẹ̀gbọ́n ẹ̀ là ògùnlẹ̀ láti sọ pé wákẹ̀ olóní pọ́ìntì olóhùn bọ̀ wá jagun nílùú Ọ̀wọ̀ ọjọ́ tí Orímọládé táàpì lọ́rọ̀ Hágáyè tó fẹ́ jáde ní pẹ̀bí ọtọ́ tó ń jáde ní pẹ̀bí tó ń tí oúnjẹ tó ń ṣàjọyọ̀ l'Ògèdèngbé Ìjẹ̀ṣà kógun wá ló wá ránṣẹ́ sí Orímọládé Ọmọládé ní jágúnjágún lòun èní lòun ṣèjòyè káwọn ọmọ ogun ẹ̀ kan jẹun tán kan lúkìmí káwọn bẹ̀rẹ̀ sógun ó wá gbóúnjẹ ránṣẹ́ sáwọn ọmọ ogun Ògèdèngbé ẹ̀wà wọ́n máa ń pè ní pàpálà ní Ọ̀wọ̀ ẹ̀bẹ́ ilẹ̀ ẹ̀wà ẹ̀ máa ń tóbi báwọn ọmọ Ògèdèngbé Iléṣà wọ́n ṣe jẹ jagunjagun àwọn tó bá ń jagun wọ́n ṣe jẹ ẹ̀wà bí gbogbo wọn ṣe kú nìyẹn bí Ògèdèngbé Iléṣà ṣe gba ìjà rẹ̀ sá lọ sí Ìjẹ̀ṣà nìyẹn bó ṣe kọ́ńkà ogun yẹn nìyẹn Orímọládé lórúkọ ẹ̀ òun wá sọ pé Ọlọ́wọ̀ Hágáyè ó jagun ó tútù oríṣìí joyè nítúmọ̀ Hágáyè ó jagun ó joyè the same day ni ló ṣẹ́gun àwọn ọmọ ogun Ògèdèngbé tilẹ̀ Ìjẹ̀ṣà bẹ́ẹ̀ ní tilẹ̀ Ìjẹ̀ṣà ọjọ́ ẹ̀ náà ló jáde ń pẹ̀bí ló ṣèjòyè ọba bí ọ̀rọ̀ bẹ̀yẹn ṣe wáyé nìyẹn
láti ìgbà yẹn ni ìjà ti ń bẹ̀rẹ̀ láàrin ọjọ́mọ àtọlọ́wọ̀ fọ̀wọ̀. Ọlọ́wọ̀ fọ̀wọ̀ nìjà ti ń bẹ̀rẹ̀ láàrin wọn. Ọjọ́mọ tó bá ti mú ẹ̀jẹ̀ ọjọ́mọ Òdùdú yìí ó máa bá ọlọ́wọ̀ jà gbẹ̀yìn ni, ó máa sọ fún ọlọ́wọ̀ kó má dé Ìjẹ̀bú. Bọ̀ tó bá tó àkókò àpẹẹrẹ tó máa ṣẹlẹ̀ láàrin wọn á fàyè fún ọlọ́wọ̀ kó ṣe gbogbo wá sí Ìjẹ̀bú. Kì í ṣe ní ìjà ọlọ́wọ̀ àtọjọ́mọ ti bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Òun ló tún ṣẹlẹ̀ láàrin àwọn méjì tó wà mẹ́yìn sìn. Adúrójú yẹn Ìkàrẹ́ yẹn ọmọ ẹ̀ lọ sí sójà Major General ló fi rìtáyà. Ọmọ ọjọ́mọ tá à ń sọ̀rọ̀ yẹn náà lọ sí sójà Major General ló fi rìtáyà, àwọn ló jọba Ìjẹ̀bú Ọ̀wọ̀ ń sìn. History yẹn ti bẹ̀rẹ̀ láti ilẹ̀ wá tó ti ń jìjà wọn. Tó bá dẹ̀ ń jà bẹ́ẹ̀ yẹn oní nǹkan tó máa ń tẹ̀yìn ẹ̀ wá. Ìdí tí Ògèdèngbé Ìjẹ̀ṣà fi kógun wá nìyẹn. Kì í ṣe ní ọmọ tẹ́kùn bá bí ní ẹkùn máa jọ. Gbogbo ilé ìtọ́jọ́ mọ́ ń ṣe nǹkan táwọn bàbá aláyẹ̀ ṣe ló ṣe kíni ló ń rìpíìtì lọ. History ló ṣe kíni ló ń rìpíìtì ara ẹ̀. Àwọn tí ò bá mọ̀ tán wọ́n máa dá sí. Ó ti bẹ̀rẹ̀ láti beginning bó ṣe bẹ̀rẹ̀ lélẹ́yìí. Wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ ń sìn yín o. Òun la fi gbé tàn ọ̀pọ̀lọpọ̀ míì wọn mọ̀ tán. Wọn gbọ́ nǹkan rí kó lè yé wọn. Bí ìjà wọn ṣe bẹ̀rẹ̀ láti ilẹ̀ wá bó ṣe rí nìyẹn. Àwọn tó bá jẹ́ ọmọ ìlú Ọ̀wọ̀ àti àwọn apá kejì tí wàhálà yìí tí wọ́n ń ṣe láàrin ara wọn, kí ni ọ̀rọ̀ ìpèsèyìn ní? Ó ti bẹ̀rẹ̀ láti beginning tó ti ń sìn. Ìjà yìí ti bẹ̀rẹ̀ láti 1833 ni wàhálà yìí ti wà. Ní Ògèdèngbé Ìjẹ̀ṣà ti kógun wá ní wàhálà yìí ti bẹ̀rẹ̀. Náà ti ń fa ilé tí ò bá mú ẹ̀jẹ̀ ọjọ́mọ Òdùdú yẹn, òun làwọn àti ọlọ́wọ̀ máa rẹ́. Ilé tó bá mọ̀ wọ́n máa jà títí wọ́n máa fi kú wọn ní kíra wọn. Bàbá ọjọ́mọ Òdùdú yẹn ìlú Òròmú wà olóńgbé. Ọ̀wọ̀ náà ni Ìjẹ̀bú Ọ̀wọ̀ ni òun ni ọjọ́mọ Onídìpẹ̀ ló bí. Ìran ẹ̀ bẹ̀rẹ̀ òun ló ń lọ yan ọmọ ilé ìran wọn náà ni wọ́n bíra wọn lọ. Àwọn kan wà láàrin ọjọ́mọ Òdùdú àti Ọlọ́wọ̀ lòun náà jọ ń fa. Tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n. Ọjọ́mọ Olúdìpẹ̀ tí wà lábẹ́ láàrin wọn yìí. Ìyá kan àti bàbá kan ló bí wọn, wọ́n ń pè é lólúdìpẹ̀. Eléwokùn Adédìpẹ̀ ni ìyá kan ló bí wọn. Kí wá lọ́nà àbáyọ? No, à ń sọ fún wọn ká fi yé wọn pé kó ní ká kú máa wòran bó ṣe ń bẹ̀rẹ̀ bó ṣe ń rìpíìtì ń bọ̀ òun náà ló ṣe kí ni ló ń rìpíìtì lọ yẹn torí ó ti ní àwọn ègún tó ti wà láàrin ẹ̀. Gẹ́gẹ́ bí wòlíì sà, tẹ́gùn bá wà láàrin ìran kan ẹ̀yà kan ìlú kan, kí ni ọ̀nà tí wọ́n á fi pègún rẹ́ tí ìlọsíwájú á bá ọmọdé? Nígbà tó jẹ́ pé nígbà táwọn bàbá wọn yẹn ṣe pẹ̀lú èpè ni wọ́n fi sílẹ̀. Bẹ́ẹ̀ èpè tí wọ́n fi sílẹ̀ náà ló ń jọ láàrin ara wọn tó jọ ṣẹ́ fúnra wọn, èpè yẹn náà ló ń ṣe kíni ló ń ràn wọ́n lọ. Bàbá Ìjẹ̀bú tó máa dárúkọ Ìjẹ̀bú, ibi tí Ìjẹ̀bú wà táà bá ní Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn, a lè Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Èkó, kí ni Ìjẹ̀bú tó wá dé ìlú Ọ̀wọ̀? Ìjẹ̀bú Ọ̀wọ̀ wà bó ṣe rí nìyẹn. Wọ́n wà dáadáa. Wọ́n gbó àti òun la sọ fún yẹn. Ṣé ẹjọ́ wà láti ìpìlẹ̀ ní? Èdè ṣé ọmọ Ọlọ́wọ̀ náà ló lọ jẹ ọba Ìjẹ̀bú Ọ̀wọ̀. Ilé kan tó ṣẹlẹ̀ ni pé wọ́n fi ń pè ní Ìjẹ̀bú Ọ̀wọ̀. Àwọn àjòjì ibẹ̀ yẹn ni wọ́n fún àwọn àjòjì. Àwọn àjòjì ló máa ń wá. Ọ̀wọ̀ ní àwọn special place tó ń fa àwọn àjòjì sí. Táwọn àjòjì bá ti di Haúsá gbogbo wọn Ìjẹ̀bú ni wọ́n wà ń bẹ̀ yẹn. Ṣùgbọ́n Ìjẹ̀bú ló wá pọ̀ jù ń bẹ̀. Tí Ọlọ́run sọ pé òkè lọ jókòó tí àwọn àjòjì ń bẹ̀ yẹn. Àjòjì ni wọ́n ní. Àjòjì làwọn Ìjẹ̀bú àwọn àjòjì bẹ́ẹ̀ ni ibẹ̀ náà ti bẹ̀ sí máa kíláìsì lọ jókòó tí àwọn àjòjì yìí. Ibẹ̀ ni wọ́n máa jẹ́ káwọn àjòjì máa jókòó sí oní special place láyé àtijọ́ tó pé tájẹ̀jì bá dé ibẹ̀ yẹn náà máa kọ́lé sí ibẹ̀ náà máa fún wọn. Ṣùgbọ́n ẹni tí ń ṣe olórí wọn ọmọ Ọlọ́wọ̀. Ọmọ Ọlọ́wọ̀ ni wọn là ń pè lọ́jọ́ ọmọ yẹn. Òun náà ní kó wá jẹ́ Ọlọ́wọ̀. Ó wá lóun ò lè wá jẹ́ Ọlọ́wọ̀ kí ẹ̀gbọ́n òun kó máa kúnlẹ̀ kí òun kẹ́gbọ́n òun jẹ́ Ọlọ́wọ̀. Ṣùgbọ́n ṣe ní nìyẹn.
so ńgbà tó ṣe tán ẹ̀gbọ́n ẹ̀ wá fi oyè dá lọ́lá lọ́lá create Ìjẹ̀bú Ọ̀wọ̀ fún so bó ṣe rí nìyẹn nínú ìlú Ọ̀wọ̀ ní Ọ̀wọ̀ náà ni the same thing ni the same local government kí ló ṣe kan Ìjẹ̀ṣà Òṣèré tí wọ́n ti tọ́wọ̀ pé ìjà ṣẹlẹ̀ láàrin wọn láyé àtijọ́ yẹn òun láti sọ yìí ìjà ṣẹlẹ̀ láàrin tẹ̀gbọ́n tàbúrò àbúrò yẹn wá sọ pé tọ́wọ́n bá jẹ́ pé òun lòún jẹ̀bi ẹ̀gbọ́n òun pé òun máa dẹ́dẹ̀ Elédùmarè wọ́n di olójọ́ ẹni tó bá jẹ̀bi pé máàkì lélẹ́yìí tó bá jẹ́ pé òun lòún jẹ̀bi òjò àárọ̀ tóun bá jẹ̀bi tójò bá rọ̀ ẹ̀fọn ajáde tó ń pè ní yìnyín òun náà fi ń pè Jẹ̀bú ọmọ ajá má jẹ̀bi nígbà tí ó wá rí bẹ́ẹ̀ tán ọmọ ẹ̀ wá ní òkè bàbá òun ò jẹ̀bi òun fẹ́ gbẹ̀san lára ọmọ ẹlẹ́dọ̀ ọmọ ẹ̀gbọ́n bàbá òun so ibi tó gún ti bẹ̀rẹ̀ nìyẹn ibi tí Ògìdìngbé Ìjẹ̀ṣà ṣe wá jagun nìyẹn pé kó lè kọ́ńkà Ọ̀wọ̀ so kó lè avarúlù ẹ̀ máa lọ so ogun kì í jẹ́ Ọ̀wọ̀ ọba tó bá jẹ nílùú Ọ̀wọ̀ tógun bá jẹ́ Ọ̀wọ̀ kò rí ibi tó yẹ kó rìn bẹ́ẹ̀ ni kò rí ire ni so bó ṣe rí ni. àwọn ará Ìjẹ̀bú Ọ̀wọ̀ yẹn àwọn ará Ìjẹ̀bú Ọ̀wọ̀ yẹn ìjọ lẹ́tọ̀ọ́ láti jẹ Ọlọ́wọ̀. wọ́n ti crate tí wọ́n fún wọn so wọ́n lè jẹ Ọlọ́wọ̀ láyé wọ́n ní right àti jẹ Ọlọ́wọ̀ so àwọn náà ti ń dádé wọ́n ti lọ́ba tí wọ́n they are first class ọba bẹ́ẹ̀ Ìjẹ̀bú náà sọ ní Àbọ̀wọ̀ náà sọ. Ìjẹ̀bú Ọ̀wọ̀ ni o Ọ̀wọ̀ náà náà sọ náà Ọ̀wọ̀ náà sọ bó ṣe rí nìyẹn so di bẹ́ẹ̀ ni kátó akákó lẹ̀ a máa ló ti ní street a máa. nílẹ̀ Yorùbá ipò gan ni ìlú Ọ̀wọ̀ wà ló mú Ọ̀wọ̀ yàtọ̀ tó mú dúró ní ilẹ̀ Yorùbá àtàná àti ilẹ̀ Yorùbá tòní kí ló mú ọmọ Odùduwà ní Ọlọ́wọ̀ so Odùduwà ló bí Ọlọ́wọ̀ fọ̀wọ̀ so àwọn ìlú Ọ̀wọ̀ àwọn most of bí wọ́n ṣe bí Ọlọ́wọ̀ yàtọ̀ nínú àwọn ọmọ Odùduwà tí ó ti ń sìn so ńgbà tó máa bí Ọlọ́wọ̀ ìyá ẹ̀ wà nínú oyún Odùduwà wá wà àwọn àlejò wa wọ́n fẹ́ dá Ifá àwọn tó fẹ́ dá àwọn àjókòó ìyá Ọlọ́wọ̀ instead kò bomi fún wọn nínú wá bóyá Odùduwà oníjùjù tó fi ń lura báyìí ó wá fẹ́ fi lu na ìyá Ọlọ́wọ̀ ní ìyá Ọlọ́wọ̀ wá ní kó fi Ọ̀wọ̀ oyún tó wà nínú yìí kó fi wò mú ó tán ńgbà tó wá fẹ́ dáfá Ọlọ́wọ̀ tó tún tí ńgbà tí Odùduwà ń bèèrè nǹkan tó ń dáfá Ọlọ́wọ̀ wọ́n wá sọ pé ọmọ yìí pé Ifá tó yọ sí Ifá Ọ̀rànmìlà tó ń pè ọ̀nà Ọlọ́wọ̀ ni pé kí wọ́n ṣe òrìṣà Ọ̀wọ̀ fún pé alákíkanjú ọmọ ni pé ẹ̀dà oníkan tó ní kó Odùduwà ṣe ẹ̀dà kí Odùduwà kú lójú ọmọ yìí tàbí kí ìyá ẹ̀ kú ìkan á ṣe méjì ìgbà tí Ọlọ́wọ̀ wà lọ́mọ ọdún 8 ìyá ẹ̀ kú ó dẹ̀ wá jẹ́ ọdẹ tó ń dọdẹ gidi ní Ọlọ́wọ̀ tí ó ti ṣe ń sìn ó dẹ̀ jẹ́ akíkanjú ó dẹ̀ jẹ́ ní tó jẹ́ pé ó ń confront Odùduwà lẹ́yìn pé ọba lòun òun nìkan náà ọmọ Odùduwà òun nínú ọmọ Odùduwà tó máa sọ fún ẹ̀tún àti orí ẹ̀sọ́ ẹni alákíkanjú ọmọ òun lákíkanjú ọmọ òun nínú àwọn ọmọ Odùduwà tó máa sọ fún bàbá ẹ̀ pé ọba lòun ó ti máa sọ lójú bàbá ẹ̀ ẹ̀mí kò ní fẹ́ fi ka ipá ló fi ń tẹríba fún bàbá ẹ̀ òun ní ìgbéraga yẹn fi wà lára àwọn ọmọ ìlú Ọ̀wọ̀ lénìí àwọn ọmọ ìlú Ọ̀wọ̀ bẹ́ẹ̀ ni ó ṣe bá àwọn ọmọ Ọlọ́wọ̀ ń sìn tó bá fẹ́ ṣe marriage wọ́n máa fowó ni wọn ò ní dọ̀bálẹ̀ wọ́n dọ̀bálẹ̀ fún ìyá ìyàwó bàbá ìyàwó owó náà máa fi sílẹ̀. ìgbè táwọn alágàdọ́gà ó tí wọ́n máa jókòó ni àwọn bẹ́bẹ̀ tó bá jẹ́ ọmọ Ọlọ́wọ̀ bẹ́ẹ̀ ni ìgbéraga ẹ̀ látara láti ilẹ̀ wa ni wọ́n ti mú wá so bó ṣe rí nìyẹn so jagunjagun dẹ̀ ni wọ́n ní many histories so bó ṣe rí nìyẹn so ní during the ayé Awólọ́wọ̀
nígbà tí ẹgbẹ́ ọmọ Odùduwà tó ń dá sílẹ̀ ní London Ọ̀wọ̀ náà ti padà wá launch ẹ̀ 1951 Action Group Palace Ọlọ́ọ̀fọ̀ ọ̀nà ti launch ẹ̀ the first chairman and president ní ọba ní the West òun ni Ọlátẹ̀rùn Alẹ́gbẹ̀gì Ọlọ́wọ̀ ló kọ́kọ́ jẹ́ ní 1945 Ọlágbègì so àwọn ní kọ́ first chairman fún gbogbo ọba ilẹ̀ Yorùbá first president fún gbogbo ọba Yorùbá so ọwọ́ wà great Ọlọ́wọ̀ ló dẹ̀ kọ́kọ́ sun ààfin ọba lóyìnbó òun ló kọ́kọ́ gba sáà nínú àwọn ọba Ọlọ́wọ̀ wo ń bẹ Ọlágbègì the first Ọlátẹ̀rùn bẹ́ẹ̀ ni the first so bó ṣe rí nìyẹn. Watching. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.